anyi anabi wa Muhammad bí ẹ bá yóò ń bọ anabi dáadáa bí bànújẹ́ bá ń bẹnu ayé rẹ̀ Ọlọ́run ó sì yọ kú bí ẹ bá ti ń wo orí ìjókòó yìí àti ntọ́fẹ́ máa ṣẹlẹ̀ yìí ó yẹ kó máa wà nísàlẹ̀sàlẹ̀ ọkàn rẹ̀ pé ó dàbí pé olóríire lòun tó bá yẹ pé nǹkan eléyìí là ń ṣe tí àwọn yẹn wá sọ pé àwọ̀ náà lé lérí irú náà yẹn gan ó wù wá wọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni nítorí pé ìjókòó tí a bá ti rí àwọn ẹni Ọlọ́run lóríṣiríṣi lọ́kùnrin lóbìnrin tí Ọlọ́run dìídì sọ fún ànábì pé wala ta'du aynaka anhum turidu zinatal hayati dunya wala واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا الله أكبر ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا. الله أكبر كبيرا. الله أكبر. eléyìí ó ní ìgbésẹ̀ àkọ́kọ́ lọ́dọọdún nígbà tí a bá fẹ́ celebrate miladi tiwa after iṣẹ́ àṣekárakára tá a bá parí salatu zatiya 153 million tá a máa ṣe lọ́dọọdún tán ní ọdún yìí àwọn bàbá wa tí Ọlọ́run fi àdúrà yìí fún tó yẹ pé láti ọdún tó lọ láti gbèrò rẹ̀ àmọ́ kádàrá tí ń ṣẹlẹ̀ yìí náà ló yẹ lọ́dún tó lọ òun náà lẹni tá a bá rí wípé géjè gbogbo ẹni tó ń ṣe ń ti sábà rẹ̀ mọ́ Tìjàníyà tó ń tẹ ń ti sábà rẹ̀ mọ́ àtàsọ́wùfù láàpẹ́ àlùmútàsọ́wùfù torí pé àtàsọ́wùfù súnná ni tasalufu náà sunna ni iman yakulu anahu salafiyun aw anahu sufiyun a rí pé orúkọ lásán ni méjèèjì a rí pé n ti ń jẹ́ sufi gangan kìí ṣe kán sọ pé èèyàn pé onísufi ni àbí kéèyàn máa sọ pé onísufi ni òun n tí ó máa ṣe ìwà tí ó máa wù ọ̀rọ̀ tí ó máa jáde lánàá rẹ̀ yóò máa túmọ̀ pé onísufi lélẹ̀. Masha Allah. lọ́dún yìí gbogbo wa tí a ń bẹ lórí ìjókòó yìí bàbá wa àgbàlagbà tí a ní wọ́n bá wa sọ̀rọ̀ tí wọ́n ṣe dáríwù àṣùbọ̀hásì fún wa nípa àwọn nǹkan tí ó dàrú pọ̀ mọ́ súfì kí ni jẹ́ súfì gan lómi ń gbọ́ ni kò mọ̀ à ń pariwo ẹ̀fẹ́ lómi pé gbogbo àwọn onísúfì yóò wọ̀ náà àwa onísúfì rèé jọ nítorí Ọlọ́run ṣé ń tà ń ṣe àwọ̀ náà lérí ẹ̀ sì yóò gbọ́ ànábì kínú mi ó dùn yàrá. ẹ gbọ́ tó bá já sí wípé tó bá ń bẹ̀rẹ̀ pé àwọn onísúfì dà ó rẹ̀ àwa onísúfì rèé kí ni wọ́n ń ṣe nu súfì ń tà ń ṣe rèé. Allah. ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء. mi ò fẹ́ sọ̀rọ̀ torí àwọn ọ̀rọ̀ ló wà lórí ìjókòó yìí. Masha Allah. gbogbo ọ̀rọ̀ lẹ́ni mo kẹ́ ṣe tẹ̀kídì bàbá wa fàkàláwù ni. bàbá wa fàkàláwù là ń kí káàbọ̀. so lọ́dún eléyìí ká ṣe dáríwù gbogbo àwọn nǹkan tí ò yé àwọn èèyàn nípa ọ̀rọ̀ kókó bíi méjì wọ́n ń pè sàlátù kẹ́rì sàlátù fàtì. sàlátù fàtì. àwọn ọmọ yẹ̀yẹ́ kan wọ́n ti ṣe tẹ̀síwíwù wájú sàlátù fàtì létí àwọn mùsùlùmí ẹgbẹ́ tí wọ́n bá gbọ́ wọ́n rò bíi pé àbí ọ̀fọ̀ ni. Allahu akbar. àbí ohun Ọ̀rúnmìlà ni. wàláyé. tí wọ́n ń jẹ́ kí ẹ̀rù máa bá gbogbo àwọn èèyàn pé àwọn onísúfì yẹn gan kí ni wọ́n bá débẹ̀. iná bá débẹ̀ àwọn àbíkú àgbà nínú ìdílé kọ̀ọ̀kan. tá a bá wá ń ṣe adúrú tá a ń ṣe yẹn tá a bá máa yọrú ọjọ́ kan báyìí kalẹ̀ pé gbogbo àwa tá a bá wà lójú ọ̀nà yẹn kájọ jòkó àwọn tí wọ́n jẹ́ Yorùbá nú wa àtàwọn tí wọ́n jẹ́ mọ̀ṣáríkù
hausawi yún nínú wa kálánfààní àti ìjòkó àmọ́ lónìí gbogbo wa láàpẹ́ náà ẹ jẹ́ àṣẹ tẹ̀gbìn bàbá wa Mawlana Sheikh Abdulrazak wọlé ọlá afakala. afakala. ẹ pé ṣéwù. ṣéwù. ẹ gbọ́dọ̀ di Allahu ta'ala ni o. radiyallahu ta'ala anhu. àwọn ní Sheikhul Jalsa. àwọn ní Sheikhul Jalsa. bí wọ́n ti wá ń bẹ lórí ìjókòó àwọn Mawlana Sheikh Tijani Mukhtar. Sheikh Tijani Mukhtar. ṣéwù. ṣéwù. tí àwọn tó ń jókòó yìí ni wọ́n ń jẹ́ àpapọ̀ aṣíwájú gbogbo Tìjàníyà àlífà Agége lápapọ̀. àlífà Agége lápapọ̀. àlífà gbogbo Tìjàníyà Agége. tẹ́ bá sọ pé lẹ́bọ̀ ni wá àwọn oníṣúfì sẹ́lẹ̀bọ̀ làwọn haúsá náà. Allah sáwọn náà lógun wọn lọ́rùn mi là. abẹ́ ẹ̀gbọ́n ni. sán lógun. náà tọ́. mi ò ní sọ̀rọ̀ lọ títí lórí ẹ̀ máa ṣe ìsìnádù gbogbo ọ̀rọ̀ yẹn sọ́dọ̀ Sama'atu Sheikh Alhaj Abdulrazak Wọléọlá afakala. bàbá wa afakala. bàbá máa mú wa rìn nínú ẹ̀mí wájú ìwé ọ̀nà yìí fún wa ní tó yẹ ká máa ṣe ní tí ò yẹ ká ṣe ní tó kàn wá àti ní tí ò kàn wá insha allah rahman asanallahu ilaykum kulla waqtin wa hin. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا شيئا ولو اجتمعوا لهم وإن يزلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب ما قدر الله كقدره إن الله لقوي عزيز الله يستفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع حمدنا إلهي إذ هدانا بفضله لمرشدنا عبد الرزاق مبشري آفاك ربك ذو الكمال وذو البقاء أبكاك ربك دائما بسلامتي أبكاك ربك دائما بسلامتي. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إذا كنت جاجو صبي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين. سبحانك اللهم وعنانيك سبحانك اللهم وتعاليت سبحانك اللهم والعز إزارك سبحانك اللهم والعظمة رداهك
سبحانك اللهم والكبرياء سلطانك سبحانك من عظيم ما أعظمك سبحانك سبحت في الأعلى تسمع وترى ما تحت الثرى سبحانك أنت شاهد كل نجوى سبحانك موضع كل شكوى سبحانك حاضر كل ملأ سبحانك عظيم الرجاه سبحانك تعلم وزن السماوات والأرض سبحانك تعلم وزن الشمس والقمر سبحانك تعلم وزن الفيه والعواه سبحانك ترى وتسمع أنفاس الإيتان في كؤور البحار سبحانك عجبا من عرفك كيف لا يخافك سبحانك اللهم بحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك آمين. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. 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 máa fẹ́ ká ṣe àsàlátù yẹn lẹ́ẹ̀kan sí. Naam. bóyá àgbàtà ṣe àwọn ètò àṣeyàn bóyá ẹlòmíì ò ráyè bá a ṣe. Tọ́. ní tí wọ́n dẹ̀ fi ń bu wa náà nìyẹn ẹ jẹ́ ń fi orin bẹ̀rẹ̀ nítorí kí àwọn àgbàlagbà wọ́n ń bú wa pé ní sáwí ni wá. Àlà 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 àlà. aláwọ̀ máa ju Muhammad lọ. Àlà 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 àlà. bàbá rìn lọ Muhammad. Mani àlà 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 àlà. níbi iṣẹ́ wa Muhammad ni àlà 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 àlà. bàbá ń jẹun. Muhammad ni àlà 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 àlà. lónú lé wa Muhammad ni àlà 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 àlà. àlà 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 àlà. àwa lọ̀rẹ́ àwọn lọ̀tá àlà 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 àlà. àwa lọ̀rẹ́ àwọn òdòdó àlà 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 àlà. àwọn lọ́tà alábòsí àlà 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 àlà. ilé wọn. wọ́n jìnkún pọ̀ fa àlà 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 àlà. ilé tí wàá ń bẹ nítòsí la àlà àlà àlà. Sayyidina Muhammad Rasul alayhi salatu Islamullah. mo Àmín. kí ìkàlẹ̀ àwọn àgbàlagbà ẹ jẹ́ n bẹ̀rẹ̀ báyìí kò sí time púpọ̀ but I'm going to use the available time judiciously. Anakumullah. I'm even going to request for like 2 questions. bí n ṣe manage time yẹn tó I'm still going to request for like 2 questions minimum. but kí n tó lọ bẹ̀ mo kí àwọn bàbá wa Al-Khalifa Sheikh Muhammad Tijani Radiyallahu anhu. Ibn Sheikh Muhammad Al-Mukhtar. Radiyallahu ta'ala anhu. àwọn orúkọ tó dùn kí yẹn sì máa jẹ́ bẹ́ẹ̀ papọ̀ ìyẹn kan. Radiyallahu anhu. awazakumullahu bisabuhi masani. Àmín. awazakumullahu bisabuhi masani. Àmín. mo kí bàbá wa Sheikh Muaz Abdullahi Muaz inú sábẹ́ tí mo fẹ́ràn ni Muaz wà púpọ̀ Muaz bin Jabal. Naam. ibẹ̀ ń kọ́ lẹ́rán mi lónìí ni mo kàn bàbá wa Sheikh Sharif Muhammad Mustafa Al-Kanuwi. Radiyallahu gbogbo ta'ala àwọn báyà anhu. yìí ni Ọlọ́run fi ṣàánú wa níjókòó yìí lónìí. Naam. dákun lápapọ̀ wa fati àní kàkà fún wọn oúnjẹ ẹyọ kan tó ń mọ̀ náà nù. kọ́lọ̀n wọlé abí fati àti rí bó ti tó lọ́dọ̀ Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. kọ́lọ̀n bá a fi bá wọn lò. Àmín. bisimilahi alifata. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanir rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina siratal mustaqim. Siratal ladina an'amta alayhim. Ghayril maghdubi alayhim waladdallin. Àmín. mo á kí Sheikh Ahmed Ibrahim Shehu. Bukhari Al-Mukhtar. Radiyallahu ta'ala anhu. Shehu. tí ẹ bá ń jẹ́ Ahmed Anakumullah. ana hahamadun ana hahamidun wa muhammadun fa muhammadun bi muhammadin mahamudu
أنا أحمد أنا أحمد ana hamidun wa muhammadun. أنا أحمد أنا حامد ومحمد fa muhammadun bi muhammadin mahamudun. فمحمد بمحمد محمود صلى الله عليه وسلم kọ́lọ́n wọlá anabi ní jẹ́ muhammad صلى الله عليه وسلم tí ń jẹ́ ahmed tí wọ́n lá anabi sọ pé ana ahmadu bila mim نعم ahmed ni mi ṣùgbọ́n ẹ̀yọ́ mímu kún bẹ́ẹ̀ ana ahad wa Allah. ana ahidu أنكم kọ́lọ́n wà الله lọ́dọ̀ ọlọ́run àpàdà sábà ọlọ́mọdé tó sí yín láéláé آمين wọ́n lá aṣáájú ẹ̀dá muhammad صلى الله عليه وسلم ọ̀ṣọ́lẹ̀ jẹ́ fún islam fún tìjàníyà fáwọn ẹni ọlọ́run ọlọ́run má yọ yín kún bẹ́ẹ̀ láéláé آمين wala la ilaha illallah آمين àtẹ̀yìn àti gbogbo àwọn muhammad rasulullah global family صلى الله àti عليه alihuda وسلم gbogbo ẹni tó bá wà ń bẹ ọlọ́run jẹ́ aṣoríire kalẹ̀ kódà آمين ẹni tí ò tí join tí ó padà join kálíkì àmọ́ tó di ọlọ́run jẹ́ gbogbo aṣoríire kalẹ̀ آمين lákànṣe àmì ẹ̀ kó nílẹ̀ آمين mo kí gbogbo wa it is a loaded one but there is no time أنكم الله it's a loaded one but there is no time but ẹni tó bá mọ̀ mí I can do a lecture within 30 seconds. ما شاء الله It's possible kí n ṣe lecture 30 seconds ó sì deliver message rẹ ni mo sọ pé I will love to entertain questions tọ́lọ́ba ní kó wà. àwọn tán ní kò sí tasawuf wọ́n ní kò sí wíìrìdì wọ́n ní tá à ń ṣe wọn lánàá ni الله أكبر and we have been silent and nítorí pé a silent yẹn we are losing. That's why tó yẹ pé a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. I call their ranting mo tag ranting wọn ni pé the ignorance the audacity of ignorance kí yẹn fẹ́ parọ́ kó sì tún láyà. لا إله إلا الله The audacity of ignorance ọ̀rọ̀ wọn wà melancholy ọ̀rọ̀ ọ̀bànújẹ́ ni ipe ń tàn nẹ́bí mú wá ni wọ́n ń takò. صلى الله عليه وسلم ẹfilẹ ẹjẹ ẹyọ kí n lè free àwọn pé mi ò láì gbogbo eléyìí tẹ́lẹ̀. صلى الله عليه وسلم tọ́ni kẹ́ busy. نعم naam òun ni wọ́n ń takò intanẹbi mu wa ni wọ́n ẹni kẹjọ lẹ́yìn mi intanẹbi mu wa ni wọ́n ń takò. أنكم الله الله Imam na Malik رضي الله عنه ẹ dákun ẹ sọ pé rẹ dé aláwọ àánú. رضي الله تعالى kíní عنه kan ò tún yé wọn àwọn kíní kan máa ń dàrú wọn là gbọ́dọ̀ ṣe rẹ dé aláwọ àánú fún àwọn afa pé rahim awulawo ni kọ́mú náà sùn yín wá bídí àná làwọn náà ń sọ wọn. تا nínú Quran rẹ dé aláwọ àánú ردوا عنه any antecedent there is a reference for that but there is no reference for rahimahumullah there is no reference for that there is no reference no apology let anybody come out and bring me the reference 1 million for per person أنكم الله gbogbo tí wọ́n sọ they are all just ranting ni Imam na Malik رضي الله fẹ́ go تعالى straight عنه forward wọ́n lọ wọ mọ́ṣáláṣí anabi Muhammad صلى الله عليه ẹ̀kọ́ وسلم Imam Darul Hijra نعم òun ni mọ́mú mọ́ṣáláṣí anabi Muhammad ó wà wọ mọ́ṣáláṣí lẹ́yìn alásàrì ó bá jókòó ṣẹ́wọ̀n pé lẹ́yìn alásàrì ìwọ̀n èèyàn ráfìlà ọ̀hún títí mọ́gírì bá dé تا ó bá jókòó gbà tó jókòó ẹnìkan bá lọ lé ba pé yànnàfìlà ó ní yànnàfìlà ẹni yóò mọ̀ pé Imam Malik ni رضي الله yànnàfìlà ẹ mọ̀ kẹ́tí Imam Malik ṣe نعم ó sì di yànnàfìlà ní wákàtí makruh lásìkò táwọn afa ni wọ́n yànnàfìlà between Maghrib and Asri and Maghrib نعم wọ́n ní wọ́n yànnàfìlà Imam Malik sì yànnàfìlà ẹnìkan náà tún wá ń wò ẹni yẹn bá lọ lé ba pé yá Imam Madina kí ló tẹ yànnàfìlà ó ní mo translate ẹ jẹ́ kí n sọ lẹ́yìn bò. نعم ó ní so I will not be of those who refuse to prostrate. yìí fẹ́ kọ́ ní kí n kírun kí n má kírun. kí fún kó jẹ́ pé inú tán ni kí yẹn kì í ṣe táìmù ló yẹ kí n kí àsán pọ́n ti sọ tó bá jókòó àlùkí àmọ́ tọ́lọ̀ bọ́ wá sọ pé àwọn òwò náà ní kọ́ kírun tó hàn kírun ìfẹ́ korúkọ mi wà nù. الله أكبر tó ẹ pé ayé òde òní ni
there is going to be a lot of debate. Akasọ̀ yẹn de debating. Ntí o ní wàhálà nu a sì sọ di wàhálà. anakumullah. Aṣáájú ẹ̀dá Muhammad. sallallahu alayhi wa sallam. Alukur'an lọ́lọ́run fún. Mo fẹ́ ká jọ gbọ́ alukur'an yẹn. That problem yẹn gẹ́gẹ́ ni mo fẹ́ rọ aṣọ láàrin ìṣẹ́jú bíi mẹ́wàá. Nǹkan tí ń jẹ́ bídíà. Bídíà. Is it bídíà? Or is it another thing? Is bídíà haram? Is bídíà accepted to some extent or even accepted totally? Mo fẹ́ ká jọ wo Al-Qur'an al-Karim. It's a pity pé àwọn Mùsùlùmí àìgbé Quran dání. But Suratul Hadid, Quran chapter 57, ayah 27. ثم كفينا على آثارهم برسولنا وكفينا بعيسى ابن مريم وآتيناه الإنجيل وجعلنا في قلوب الذين تبعوه رأفة ورحمة ورهبانية ابتدأوا ما كتبناها عليهم إلا ابتغاء رضوان الله فما رأوا حق بسم الله الرحمن الرحيم. Ọlọ́run sọ̀rọ̀ bọ̀ ni, so make it easy for you people. ثم كفينا. Saidi mo fẹ́ make it easy fún yín. Ọlọ́run ti sọ̀rọ̀ bọ̀. Ó ní wọ́n tẹ̀lé lórí ipa àwọn ànábì wa àwọn òdíṣẹ́ wa. Wọ́n tún wá tẹ̀lé orí ipa ànábì Isa, Jesus Christ the son of Mary. Wa ataynahu al-Injil. Ọlọ́run la fún ní Injil, the gospel. وجعلنا في قلوب الذين تبعوه رأفة. Àwa fi sínú ọkàn àwọn tí wọ́n tẹ̀lé a fi àánú. Wa rahmatan àti kẹ́. Wa rahabaniyya àti kíyàn wólẹ̀ fọlọ́hún kó fẹ́ sin lọ́hún lọ́nà tó pọ̀. Ibtada'u bídíà ni. Ọlọ́run ní they innovated it on their own violation ni. Wọ́n máa ma láwọn fẹ́ ṣe ni Ọlọ́run ò lábọ̀ wọn lọ́rùn. Rahmatan wa rahabaniyya ibtada'u. Kíyàn láàánú, kíyàn níkẹ́, kíyàn lè fara gbolẹ̀ fọlọ́run bíi Sufi. Wọ́n ní ibtada'u Ọlọ́run ní in reality àwọn ni wọ́n dálẹ̀. Wọ́n kọ́ mi ti bídíà. Ma katabna alayhim Ọlọ́run ní àṣẹ ní dandan lé wọn lórí. Ṣùgbọ́n àwọn ẹni yìí illa ibtigaha ridwanillah. Wọ́n wá yọ́nú Ọlọ́run bá ní. Allahu akbar. Ẹ dákun ẹ sọ pé Allahu akbar. Allahu akbar. Illa ibtigaha ridwanillah. They are seeking for the pleasure of the Almighty Allah. Illa ibtigaha ridwanillah. Wọ́n wá yọ́nú Ọlọ́run ní. Famara awa akariya yatiya. Ọ̀dọ́ wọn fún níwọ̀ tó jẹ́ kí wọ́n fún tán. Mara awa akariya yatiha. Fa'atina allazina amanu minhum hajrahum. Àwọn tí wọ́n wá ṣe dáadáa ni wọ́n á fún wọn lẹ́san wọn. Wa kathiru minhum fasikun. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ya pò kí. Tó ẹ pé àwọn tí ń bú apó ní bídíà ni wọ́n sọ pé àwọn ẹ̀yìn kan ṣe dáadáa bí àwọn tó yẹ pé amanu wa táwọn ajrahum. Wọ́n láwọn ọ̀pọ̀lọpọ̀ náà ṣe aburú ní bá wọn jà. anakumullah. Nǹkan táyà yìí mú wá ni pé ntọ́lọ́wọ̀ sọ pé kẹ́ ẹ ṣe gan ẹ lè ṣe tó ẹgbẹ́ fi ń wá yọnu Ọlọ́run. la ilaha illallah. anakumullah. Ibtigaha ridwanillah. wọ́n fi ń wá yọnu Ọlọ́run. Ẹ dákun mo fẹ́ ká dì í mú o. Àwọn tí wọ́n wá ń sọ̀rọ̀ yìí ẹ dákun mo fẹ́ ká gbọ́ nǹkan tí afọ́ ọlọ́gbọ́n sọ. Yálà afọ́ ọlọ́gbọ́n wọn náà Nabiyullahi Luqman. Àǹkan ní kí n ṣe ànábì Ọlọ́run èmi ò mọ wàhálà tó bá wọn. Ó ní àtàjáhùlù. التجاعل Sadaqatun jariya. صدقة جارية Lifukarahil hadab. لفقراء الأجل. Àtàjáhùlù kíyàn feign ignorance. Feigning já òyìnbó yẹn náà. fearing. نعم. Kò act then kò rí nǹkan. Ignoring. When you ignore someone, ignoring people. صدقة جارية. Sadaqatun jariya. Sàrà ló ṣe. Especially fún àwọn fukarahil hadab àwọn tó ní làákàyè. لا إله When they إلا are الله. talking, wá wọ́n pé ẹ̀yin lẹ́mọ̀ ó ṣe sàrà fún wọn ni o. Àtàjáhùl sadaqatun jariya lifukarahil hadab. Wọ́n fẹ́ ká wo ntí wọ́n ní òun ni major one òun ni sunna. Kò sẹ́nìkan tí ń ṣe sunna jù ní Sufi lọ. anakumullah. Kò sẹ́nìkan tí ń ṣe sunna jù ní Sufi lọ. Ẹ dákun ní year 2017 Timsan ní OAU
wọ́n ṣe molid pàtó ṣe molid I was invited to deliver a paper they invited another guest lecturer to deliver a paper lecturer tó wọ́n invite yẹn ọlọ́run ní amọ̀ra wa yẹn pé tó má pàpà sí yóò dé tó bá di pé méjì wàhálà máa ń ṣẹlẹ̀ ńgbà mí ẹni yẹn bá ní ṣé bàbá abakala lẹ pé òun ò ní ṣe lecture mọ́ mo ní àyẹ̀ ṣe lecture èmi lèmi ò ní ṣe lecture let me entertain questions ọlọ́run dẹ̀ ṣe ń jọ yẹn kò dàbí ìjọ pé inú ilé la wà báyìí àwọn tí wọ́n wà ń bẹ̀ ń jọ yẹn àwọn tí yẹ ṣe sufi náà wà ń bẹ̀ the Salafis are there even Shia wà ń bẹ̀ tasawufu abai kitabi wa sunna tasawufu àwọn bàbá wa Qur'an àti sunna náà ẹni àfa yẹn ṣe lecture tán mú entertain questions ṣẹ́ni 13 wọn ló gba wíìdì níjọ́ n tí mo sọ́njọ́ yẹn mo fẹ́ sọ́nsìn. Sunnah Nabi Muhammad sallallahu alayhi wa sallam the most important thing in sunnah mo fẹ́ ká mú jáde tọ́mà ní anabi a gbọ́dọ̀ rí lọ́nà mẹ́ta kí yẹn wá rẹ̀ yọ̀ kan kó wá lóòrí nǹkan kan mọ́ òórí nǹkan kan nù. Alákọ̀ọ́kọ́ surati his physical appearance how he looked bá anabi ti rí his physical appearance inú pé bánabi ṣe máa ń rìn ní bí ṣe máa ń wẹ̀wù ní bí ṣe máa ń wẹ́lẹ́wà níní báyìí ni wọ́n ṣe ń wọ ṣòkòtò kódà bí ṣe máa ń gé kánná tó bá fẹ́ gé kánná ànábì kì í gé kánná ní how ó lè yí tí ó kọ́kọ́ gé ó lè yí tí ó gé gbẹ̀yìn kì í tó báyìí straight yóò mú ó ní bí ṣe máa ń mú bí ṣe máa ń gẹrun ní tó máa fẹ́ gẹrun fún ànábì kì í ṣe pé yóò kàn ní bábò wà bẹ́ẹ̀ láti iwájú àbí kò bẹ́ẹ̀ látẹ̀yìn ẹ̀gbẹ́ kan náà kọ́ gé gbogbo kí ni yẹn zaka sunnati min surati sunna rẹ̀ ni yẹn ni bi the physical appearance yẹ bánabi ti rí sallallahu alayhi wa sallam which is the one tí wọ́n kàn mú dání lónìí e sunna anabi ni o sunna anabi ni o alan wa sahlan bi sunna alan wa sahlan sunna ó dá ká welcome sunna anabi but ṣé bó ti rí nìkan ni sunna alákọ̀ọ́kọ́ nìyẹn o ẹ jẹ́ kí n kà mẹ́rin ta tán ẹlẹ́ẹ̀kejì sirati his life his manner the mannerism or the conduct of Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam bá nabi ti wùwà nínú tẹ̀ báyìí la nabi ṣe wọ́n tẹ́bàkà wọ́n ní mọ́ ń tọrẹ wọ́n la nabi ké bínú wọ́n sọ pé anabi ó wà accommodating wọ́n la nabi àmọ́ ṣàánú wọ́n wá sọ̀tẹ̀ fún wa bọ́ ṣe fìyà jẹ tí ò bínú wọ́n ṣe bí nínú tí ò bínú sallallahu alayhi wa sallam wọ́n ṣe tán sùúrù tó ní sùúrù pẹ̀lú ẹ̀ sallallahu alayhi wa sallam sakazu nati fi siratihi inú síra rẹ̀ àmùsùnà jáde but the most important one ni pé sunnati min sariratihi min sariratihi sunna rẹ̀ nínú àníyàn rẹ̀ tí fi ń ṣe gbogbo tó ṣe ni kí ni àníyàn Nábì tó fi nírun gbọ̀n Allahu akbar kí ni àníyàn Nábì tí ṣòkòtò rẹ̀ ò fi balẹ̀ kí ni àníyàn Nábì tí máa fi ń gbẹ́sẹ̀ ọ̀tún wọlé tó bá fẹ́ wọlé tí máa kàn fi gbẹ́sẹ̀ òsì wọnú tọ́ílẹ̀tì kan lè follow ẹ̀ blindfoldedly there must be a reason Islam is not a dogmatic religion Ànábì máa ń gbẹ́sẹ̀ òsì wọ tó bá fẹ́ wọ tọ́ílẹ̀tì tó bá fẹ́ jáde yóò gbẹ́sẹ̀ ọ̀tún wọ jáde tó bá fẹ́ wọ ṣòkòtò yóò kọ wẹsẹ̀ ọ̀tún bó tó bá fẹ́ bọ yóò kọ bẹ́sẹ̀ òsì tó bá fẹ́ wọ bàtà yóò wọ tẹ̀ ọ̀tún tó bá fẹ́ bọ kalẹ̀ yóò wẹsẹ̀ òsì what is the motive behind that. sallallahu alayhi wa sallam. ẹ dákun súnà káwọn súnà Nábì sà. tọ́. gbogbo àwọn tó máa ń pariwo súnà Nábì ìyẹn lé ọ̀hún tiẹ̀ ní sọ wọn là Nábì ebówó sùn tó bá ní 1 million kó tó sùn yóò nà tán if you are really sunnatic do that. sallallahu alayhi wa sallam. èyí tó please yín lẹ́wàá mú pé òun ní súnà. sallallahu alayhi wa sallam. tánàbí bá ní 1 billion yóò nà tán kó tó sùn. sallallahu alayhi wa sallam. kó tó bá kú wọn kọ̀bọ̀ tó bá padà rí kó tó sùn kò ní sùn àfi kó wẹ́n tí yóò fún. sallallahu alayhi wa sallam. wa ma bi sifatil Mustafa kana halu hayatan wa maitan nala iza mubajjala. ẹ bá ń sọ fún àbàtì sọ̀rọ̀ yìí kó mọ kàmádìwù kankan torí yóò kàn jẹ́ kíkíní ẹ̀yà ni tí bá ti gbọ́dọ̀ ànábì mi rí nǹkan kan mi sọ mọ́. sallallahu alayhi wa sallam. jẹ́ máa tírìtì sufi yìí lọ. anakumullah. sallallahu alayhi wa sallam. sayidi ìṣọ́ra rẹ̀ o dákun. anakumullah. sallallahu alayhi wa sallam.
sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam. ẹ jẹ́ ń lọ ọdún ẹlẹ́kan mo ní di experiment ni kẹ́nìkan mọ̀ bọ̀ kẹ́nìkan múrí mọ̀ bọ̀ dìde. ó fẹ́ pé èèyàn ìwọ náà wà mí ó sì dé ni wọn là nẹ́bí sallallahu alayhi wa ó sallam. mú Anas bin Malik ó mú dání na'am. kọ́ mọ́ ọ̀dọ̀ anabi ní Anas bin Malik radiyallahu anabi anhu. mú dání ó wá ní ya bunayya aza tọ́. ẹ mọ̀ wà in practicalize ẹ ni o mo fẹ́ kó yí wa ẹgẹ́tẹ̀ ó ní ya bunayya aza ìwọ ọmọ mi kékeré yìí tọ́. in qadarta if you have the capacity and tusbiya wa tumsi to live your 24 hours walis vision. tó dẹ̀ ní any rank or be hatred for anybody fafu al tọ́. fasalika sunnati la that is my ilaha sunnah. illallah sallallahu alayhi wa sallam. tó o bá lè lo ayé rẹ tó o ní máa bínú yàn o ní máa ṣe é ké ta yàn inú níbi o ní o ní sí ń bẹ̀ nísìnyí. o ní jẹ̀yàn lẹ́sẹ̀ fafu al fazalika sunnati máa ṣe lọ sunna mi gan nìyẹn. but today nobody is talking about that as a sunnah. Direct one ni o direct one Sallallahu alayhi wa sallam. fasali kasu kò tí parí ẹ̀ síbẹ̀ naam. in tó fi jẹ́ pé àwọn onísùfí ẹ mọ̀rí tọ́mọ ní ẹ ṣe dání wàrà nẹ́bì ṣé Abdul Qadir rà nẹ́bì ṣé Azali rà nẹ́bì radiyallahu anhu. Naqshbandi rí Adi Ama rí Tọ́. ọmọ sọ ṣé Ibrahim rí kíkà Radiyallahu àmọ́ gbọ́ anhu. ògbó àbí àmọ́ gbọ́ àbí naam. ẹ ní gbọ́lọ́dọ̀ àfa àwọn kọ́ńlá àfa àwọn rà nẹ́bì rí. la ilaha illallah wọ́n yẹ rí. sallallahu alayhi wa sallam. ẹ̀ǹkùnlé náà wà ní ọ̀ sínú ilé anakumullah. reason ẹ̀gbọ́n sìn. tọ́. tí yẹn afa ń bọ̀ ibẹ̀ náà ni ń lọ tí yẹn máa ń ṣe súnà nẹ́bí ó jẹ́ kó máa rí ni naam. baba ṣe Ibrahim radiyallahu ta'ala anhu. wọ́n bè lọ ṣé òun pa súnà ṣé òun ní ẹni tó lè ṣe súnà nẹ́bí jù lẹ́ni tí bá máa ń rí ṣé òun ní mo rí mo kírun lẹ́yìn ẹ̀ lójú oorun ó wọṣọ lójú mi so ni mi fi ń wọ tèmi bóun náà ti wọ tiẹ̀ sallallahu alayhi the wa sallam. one that has been relayed in books ẹ dákun jẹ́ kákọ́ bè lọ́wọ́ wa sọlọ́run náà ló ní kí technology débi tó dé lónìí ọlọ́run ni àbí tọ́. kò ṣe jẹ́ kí technology dé pẹ̀lú jàǹdé Muhammad so that àwọn ti ya photo àti rí bí ṣe ń ṣe sallallahu kí alayhi wa tọ́lọ́run sallam. ti lé to this time to this Na'am. era those are the things those are the questions tó wà níwájú mùsùlùmí tá a rí answer dandandan lákàn mọ̀ ṣe kiri. tọ́. anakumullah. ó ní fasalika sunnati ìyẹn ni sunna mi ẹ wo direct reference adébí ní fasalika sunnati sunnati. ẹ ma gbọ́ ó ní fáwọn ahaya sunnati ẹni tó bá wá yé sunna mi fákàdé ahaya ni tọ́. ó ti yé mi naam. ẹni tó bá yé sunna mi ó ti yé mi anábì ò sọ sunna aṣọ wíwọ̀ o naam. sunna àníyàn tó mọ́ la ilaha ẹni illallah. tó àníyàn rẹ̀ bá mọ́ fákàdé ahaya ni Ni. he has enlivened me anakumullah. that person has brought me to life. sallallahu alayhi wa sallam. Fakadi ahayani he has brought me to life waman ahayani kana mahiya fil janna ẹ tó bá sì jẹ́ kó bring me to life mi àti ẹjọ́ wà janna ni. tọ́. sallallahu This alayhi is wa the sallam. sunnah tọ́. sunnah nabi nìyẹn. sallallahu alayhi wa sallam. níjọ́ kan ìgbà tí Ebola dé ẹ kọ́ lọ́n sọ̀rọ̀ lọ́wọ́ báyìí náà báyìí ń sọ. Ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ pẹ̀lú COVID-19 the Almighty Allah is speaking and tí o fẹ́ gbọ́ bó o fẹ́ gbọ́ o kò ní o ní rí nǹkan mi gbọ́ táyà kó òun ní sọ̀rọ̀ lọ́wọ́ òun lẹ́ẹ̀mọ́ gbọ́ when Allah is speaking wọ́n ní ìgbà tọ́lọ́run sọ pé ya Musa àfa mi sọ fún mi pé gbogbo tọ́lọ́run dání bọ́lọ̀ ń pe Musa Musa náà tún wá ń bá Musa pe Musa Allahu etí akbar. Musa tí ó gbọ́ Musa náà tún pe Musa so kò lọ́pṣàn àfi kó gbọ́. anakumullah. When Allah calls you, He sees you. You see rẹ pátápátá. Enrapture, you will be raptured. When one point annihilation for now. naam. When Allah is talking, you don't have any option than to listen. sallallahu alayhi wa sallam. Sọ pé Allahu Akbar. allahu akbar. Mo jẹ́ ká bẹ o súra kan kí n round up. Mo fẹ́ kí a entertain question. Mo sọ fún wa lékè oníjọ Thursday. Pé Suratu Nas. Ẹ dákun tí yẹn bá mú kò sí Musa kankan yẹn. Anybody with the Quran? Mo ti ọwọ́ rẹ̀ outside. Mo fẹ́ kí ó wà practical díẹ̀ ni. Quran níbẹ̀ yàbí. naam. Tí
tí yẹn bá ṣí péjì alákọ̀ọ́kọ́ Suratul Fatiha telling you that Fatiha is very important kí ló tọ́lọ̀ fi Fatiha bẹ̀rẹ̀ anakumullah. ó wá ń ka lọ títí ó wá parí rẹ̀ nítorí wọn fi parí rẹ̀ ní Suratul Nas telling you that Suratul Nas is also very important. anakumullah. kò tún wá parí síbẹ̀ o the last word nínú Quran Nas ọ̀la àwọn èèyàn tóbi lọ́dọ̀ Ọlọ́run. Allahu akbar. Allahu the akbar. last word in the Quran is Èèyàn. mankind people. Allahu akbar. kí ló tó lọ sọ bẹ́ẹ̀ kí ló tó lò bẹ́ẹ̀ Naam. because èèyàn ni central theme Quran the central theme of the Quran is An-Nas. anakumullah. Kul a'udhu bi rabbin nas you can go through it wọ́n ní kọ́ Ọlọ́run ní ìwà ní Muhammad sallallahu alayhi wa sẹ́ni sallam. kúl màkàmà yẹn kọ́ọ̀fù tó wà mí kúl yẹn Ànábì nìkan lórí rẹ̀ gbà tọ́ kul bàbá alájẹ́ gbà radiyallahu ta'ala wọ́n an. tó bá fẹ́ ṣe Suratul Ikhlas àbí fẹ́ ṣe kúrátù birabi falak àbí birabi nas wọ́n ní má tó fi kúlísìtì ẹ̀ mọ́ wọ́n ní wọn náà sọ fún Ànábì pé kó kàánù tọ́ kọ́sọ́ pé bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ní a'udhu bi rabbin nas anakumullah. wọ́n kàn mọ́ sọ pé a'udhu bi rabbin nas wọ́n radiyallahu náà bá an. bẹ̀rẹ̀ pé a'udhu bi rabbin nas malikin nas. ẹ dákun ẹjẹ́ àjọ gbogbo wa la mọ̀. bi rabbin nasi malikin nas. Ọlọ́run tóbi o. Allahu akbar. Rọ́bù kẹ́kẹ́ rọ́bù ni Yorùbá ní ọba adánibọ́ ni ọba adánibọ́ ni adanibọ ni. the Lord ní jẹ́ bẹ́ẹ̀ ní English èyí tẹ́ ìbò orí sọ tó túmọ̀ ni the Lord of mankind. anakumullah. ẹ mọ̀ gbọ́ ó wá ní Malikin Nasi. Malikin Nas means the king of mankind. anakumullah. ọba gbogbo èèyàn. Ilahi Nasi. ilahi nasi. Ọlọ́run àwọn èèyàn. Ẹ dákun Ọlọ́run fẹ́ ní kánábì wá ìṣọ́ Ọlọ́run wá lórúkọ rẹ̀ mẹ́ta. Tábà fẹ́ juxtapose kò sáyè ní pẹ̀lú Suratul Falak A'udhu Rabbil Falaki orúkọ kan lólò Rabbil Falaki wa ni min sharri ma khalaqa wa min sharri ghasiqin iza waqaba wa min sharri nafasati fil 'uqadi wa min sharri hasidin isa hasada. ó wáṣọ lára nǹkan mẹ́rin pẹ̀lú orúkọ ẹyọ kan. Na'am. Ọlọ́run wá dárúkọ mẹ́ta ń bí nítorí kó fẹ́ wáṣọ nǹkan ẹyọ kan péré. nǹkan ẹyọ kan òun lágbára nù. a'udhu. Abba Na'am. nǹkan ẹyọ kan yẹn ní agbára nìyẹn ó wà loaded Na'am. ó wà condensed enveloped with creativity. kí ni yẹn heavy nìyẹn ó tóbi. kí ni tọ́lọ̀ fẹ́ ó lo ẹ wo orúkọ tó lò orúkọ tí ò common ni orúkọ tí ò common ni. mo rántí gbà tá a wà ní ẹ mọ̀ jẹ́ ń lọ bẹ̀ ń. anakumullah. so Rabbin Nas Malikin Nas Ilahin Nas. nítorí aburú ẹyọ kan min sharril waswasil khannasi allazi yuwaswisu fi sudurin nas minal jinnati nítorí aburú aliwaswasil khannas. nas. alladhi yuwaswisu fi sudurin nasi. allazi yuwaswisu fi sudurin nas minal malikin nasi ilahin nasi min sharril waswasil khannas tẹ́tìrì waswasil khannas ni tẹ́rì ṣètàn tẹ́rì yẹn na'am. digital dajjal digital dajjal. ẹ wí bẹ́ẹ̀ digital dajjal. tẹ́tìrì wave ni ṣètàn máa fi ń rìn wave ni ọlọ́lọ́run dá látara ná mo fẹ́ round up ni o ọlọ́lọ́run dá ṣètàn látara ná tíyẹn bá wo ògiri yìí sìn àwọn olè kọ́lá jára ògiri kò ṣètàn ni a máa wọnú ògiri because wave ni fi ń rìn furnace ni iná ni na'am. yàgbé tí nebà débi nǹkan jẹ́ kó jó ni ṣètánì ò ní jó physically but yóò jó spiritually. anakumullah. tó bá ti wá jó spiritually nǹkan tó nídìí ní la ilaha illallah. allah. tó bá ti jó spiritually the only thing tí ó jẹ́ kó lọ ó ní la ilaha illallah. kò sáyè ẹ̀jẹ̀ nǹkan káyà yìí kí n wá ṣe subhana rabbika. ìmú bi tó wà but tábà gbọ́ ẹ̀yin afẹ́ ìbáwò. wa imma yanzaghannaka mina shaytani nazghun. nazgun. fasta'iz billahi innahu samihun alim. innal lazina taqaw bẹ́ẹ̀ tí ń lọ nìyẹn. na'am. innal lazina taqaw isa mazza'un ta'ifun mina shaytani tadhakkaru
ẹ sọ pé Allahu Akbar. Allahu akbar. ẹ sọ pé ìtẹ̀lé àwọn ènìyàn Ọlọ́run kó dúpẹ́ fọlọ́run o a máa dàrú Ọlọ́run ní innal lazina taqaw àwọn tí wọ́n bẹ̀rù Ọlọ́run isa masahun ta'ifun mina shaitan tí ṣètánì bá fọwọ́ bà wọ́n tó kó ròyìn sí wọn lọ́kàn lágbájá ẹni tí ń rìn ẹ̀wọ̀n ní fi rẹ́rìn o ẹ̀ fọmọ ìnáwó yàrá máa ń tanra wa nítorí pé èmi àti lágbájá ń jà ẹni tó bá ti bẹ́ nìyẹn sọ̀rọ̀ náà ti dọ̀tá ni kí ni tiẹ̀ àwọn ìyàwó ẹ má bínú ó pọ̀ sọ́dọ̀ àwọn obìnrin púpọ̀ ẹ má bínú ẹ̀yin tẹ́ wá mí ìkọ́ àwọn obìnrin tó wà ní sọ ìsámọ́sá ń tọ́ ìfúnmínà ṣètánì tazakaru tí ṣètánì bá fọwọ́ bà wọ́n tazakaru wọ́n wá ṣe la ilaha illallah. fàyísáhùn mubsirun ojú wọn wà là pé èṣù lélẹ́yìí fàyísáhùn mubsirun ló fi jẹ́ pé tíyẹn máa ṣe la ilaha illallah ṣe bàtà ń ṣe wàsífàlẹ̀ kan la ilaha illallah àmì àwọn náà máa ṣe àwọn tí wọ́n ní túbí yòó dá wọ́n máa ṣe la ilaha illallah o but àwọn yẹn mì because wọ́n ń wí lára ni wọ́n wí ti inú ọkàn tọkàn bá mì ara ó mì ẹni tó bá ní kílódéta mi tàbá ń ṣe la ilaha illallah kó lọ lè bèè lógun lọ́wọ́ Jabal Uhud kílódéta náà bí wà lórí rẹ̀ ti ń mì. sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam. ọ̀rọ̀ ọ̀fẹ́ ni kì í ṣe ọ̀rọ̀ law. There is a difference between law and love. Naam. Sallallahu alayhi wa sallam. Tọ́lá bá ní kí question wá kí bá sì ti question masha Allah la quwwata illa billah aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Amiina. ẹ jẹ́ ká ṣe síkìrì ká fi parí ẹ̀. Naam. La ilaha illallah. La ilaha. Naam. Àbá àti bẹ́ẹ̀ sàyí. Anakumullah. èyí tẹ́mi wù náà ló wúra àwì tẹ̀lé mi. Tọ́. La ilaha illallah. La ilaha illa Allah. La ilaha illa huwa. La ilaha illa huwa. La ilaha illa anta. La ilaha illa hana. La ilaha illa anta. La ilaha illa ana. Itazamutu بعبعلي واستعنتم بعوني واسترزقتم برزقي وزترتم بزتري لا إله إلا الله لا إله إلا هو لا إله إلا أنت لا إله إلا أنا يا من تلونا في اتباع ما ترى ورق الغزون إذا تلونا يسكت يا من تلون في اتباع ما ترى ورق الغزون إذا تلون يسقط ورق الغصون إذا تلون يسقط سوف ترى إذا جلي الغبار أفارش تترجلك أميمر بوبي بويا bóyá bópẹ́ a ò jọ mọ̀ gbogbo wa ẹni tó gùn kẹ́tẹ́kẹ́tẹ́ àtẹni tó gẹṣin. Allah Allah la ilaha illallah Allah Allah la ilaha illallah. ẹ jẹ́ sọ pé Allahu Akbar. nítorí kan dùn mí ni pé àsìkò pọ̀ bàbá wa àṣekà afákàlà wí nǹkan kínú mi dùn dáadáa ni ẹ jẹ́ àṣẹ ayélujára tán ká ṣe ká kí magrib ní agbára ọlọ́run àwọn àṣẹ wàá sọ̀rọ̀ níwọ̀nba nípa àwọn ṣéèkù but ẹ̀yin náà rí inú àyà bíi méjì mẹ́ta tí wọ́n sọ lẹ́ni tó dàbí ìgbà pé àgbọ̀ rí àwọn àyà kan dẹ̀ wà àwọn súnà kan wà tí wọ́n sọ tó tún dàbí pé àgbọ̀ súnà yẹn náà rí kódà àwọn alùsúnà wọn sọ rí. wọn sọ rí o. àbí bẹ́ẹ̀ kọ́ ni. àwọn máa ń gba owó sùn a máa ń fowó sílé sùn ìyẹn ni súnà tó lé jù. bẹ́ẹ̀ ni. wọ́n là nẹ́bí ò ní account account number. account number.
àṣírí Ànábì ò ní alùsùnà ní kówó lo sùn. Allah alùsùnà mi sì ń lo báńkì ó mẹ́ta. gbọ́ Allahu Akbar. Ànábì ò ní kó lọ. kò lo báńkì ṣé mẹ́ta. túmọ̀ sí wípé a túmọ̀ pé súnà tó tẹ́lúkálùkù lọ́rùn ló ń pariwo ló ń nìyẹn. pariwo anabi ò lo ATM. àbáṣírí òtúlẹ̀ àyẹn. Wallahi. anabi ilẹ̀ ọgbà paga. tó ń gbọ́ wọ́n ní bí ànábì bá fẹ́ sùn lójúmọ́ kan owó tó máa ń bẹ̀rẹ̀ ara wọn wọ́n ò rí i pé wọ́n ná tán. súnà tẹ́mi fẹ́ bẹ̀rẹ̀ ń sinú. Allahu Akbar. ó yẹ ká gbé súnà eléyìí náà síta báyìí. èmi ó bẹ̀rẹ̀ rẹ̀ báyìí. ìmáàmù kó báyà kó látàlẹ́ yìí. látàlẹ́ yìí À ó bẹ̀rẹ̀ ṣeun yìí. ọlọ́run nípa lẹ́yìn wa Masha Allah. ẹ jẹ́ kí àdàníyàn zikiri juma kí baba wa ó lì di wa torí a ní gbogbo èní iṣẹ́ wa àwọn ni wọ́n lì di wa tọ́ bá lì di wa tán pẹ̀lú àṣẹ ọlọ́run a ṣẹ̀ṣẹ̀ wá kí magrib àwọn mahali sheikh ahmed tijani sheikh muaz gbogbo àwọn sheikh shuyukh maulana sheikh muhammad mukhtar sheikh sharif muhammad mustapha alkanawi. So inshallah سأرحب بمجيئكم أهلا وسهلا جماعة أوسوا إن شاء الله. بارك الله فيك. أيوة ذاكر تجاني بارك الله فيك. ذاكر I am تجاني coming. ما شاء So الله. when we do dhikr now, inshallah we come in again. Even for 5-10 minutes, we have Jama Hausa here too. So we have one of our sheikh to talk to them, a very brief lecture. Then we come back to our normal Yoruba language. May Allah be with us. So inshallah over again to Maulana Sheikh Afakallah Waliullah Abdul Razzaq. أدام الله وإياك. صلوا على النبي الكريم. صلى الله عليه وسلم. هنيئا ذكر يوم الجمعة. هاي لا يوم الجمعة. a máa ń sọ̀rọ̀ sókè a sọ̀rọ̀ sókè wí sọ̀rọ̀ sókè àwa la ní ọwọ́ onísùnfì la ní gbogbo ọjọ́ Friday gbogbo ojoojúmọ́ la máa ń sọ̀rọ̀ sókè láàsìmí wa àyílálà ayé ọmọ ìlú jùmọ̀ àwa tá a máa ń ṣe lójoojúmọ́ bẹ́ẹ̀.